jẹ́ á gbàdúrà o. Bàbá tí ń bẹ lọ́run àtún yín ó kọ yín lógo o. Tí ò bá sí yín níbo la bá wà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ yín. Bíbélì lẹ́mú òótọ́ sọ yín dòmìnira. Ọ̀rọ̀ yìí ń sọ àwọn èèyàn rẹ̀ dòmìnira. Ògo ni fókọ rẹ o. Ǹjẹ́ lórúkọ ńlá Jésù ti Násárẹ́tì, ìwọ tó rán mi lọ láti lọ kọ́ ìran Yorùbá, Olúwa gbẹ́nu mi sọ̀rọ̀ o. Ọlọ́run Olódùmarè, mo gbàdúrà wọ́n fẹ́ wọ́n máa gbọ́ dánilẹ́kọ̀ọ́ yìí káàkiri ilẹ̀ Yorùbá ni. Ǹjẹ́ lórúkọ Jésù ti Násárẹ́tì, gẹ́gẹ́ bíi pé láti fi hàn pé wọ́n lọ rán mi láti lọ kọ́ àwọn èèyàn rẹ, ó yá sílẹ̀kùn rẹ̀. Ògo ni fókọ rẹ, torí ó ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Sẹ́rí bá a ṣe gbàdúrà ẹ gbàgbọ́, lágbára Ọlọ́run láìpẹ́ yìí a máa ṣèdánilẹ́kọ̀ọ́ ìkọjá Ọ̀yọ́ yìí lọ. Torí kíni pàìtọ̀ wá, torí mo ti gbàdúrà. Bíbélì ni ó sì ń tẹ̀lé ọ̀rọ̀ náà, ń fìdí ẹ̀ múlẹ̀. Àwọn kan rárá wọn, àrán mi wà ní. Ẹni ọba sì rán ní iṣẹ́ láàbẹ̀rù, àìbẹ̀rù ẹ̀ ń tà jẹ fún ń tà sọ lónìí yìí. Bí mo ṣe mú ọ̀rọ̀ sọ níjẹ̀ẹ́dógún ni o. Ẹlòmíà gbọ́ báyà ní àwọn tí wọ́n ń tú Bíbélì, àwọn tí wọ́n ń lọ Bíbélì lọ́rùn. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ sí ọ, ọmọ ọmọ yìí ńláwo ni bọ́pọ̀lọpọ̀ ṣe yín mi láwo. Torí ọ̀rọ̀ Ọlọ́run yìí Bíbélì ó ń tú wọn lẹ̀ lónìí. Kí n mo fẹ́ dáhùn béèrè lé lórí. Arákùnrin kan lọ́kọ tẹ́sì sí mi ní bí ìjẹjọ́ nípa ìtọ́ wa lórí ọ̀rọ̀ àtúnṣe. Ó pè lé ìbò kan báyìí restitution, ń tó pè nù. Sẹ́dígbà mi tẹ́ ẹ̀ bá ṣe bò bá eyín èèyàn a sì fẹ́ mọ̀ yọ. Ó ní bò ní tọ́rẹ́ nìkan ní gbogbo ẹni mo ti ṣẹ̀. Àwa tá a mọ ìtumọ̀ ọ̀rọ̀ àtúnṣe tá à ń sọ yìí, ó yẹ mọ́ gbọ́ dáadáa o. Ẹnìkan ní gbogbo ẹni mo ti ṣẹ̀ kí n tó fayé mi fún Jésù, mo gbọ́dọ̀ lọ ọ̀dọ̀ wọn ìkọ̀ọ̀kan wọn dárí jì mí. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni? Mo rántí bí ọdún bíi mélòó kan, ó ti lé lógún ọdún o. Ṣé ò ti tọ́gbọ̀n ọdún báyìí? Ó ti pẹ́ gidi. À ń ṣèdánilẹ́kọ̀ọ́ ǹjọ́ kan ní ẹnìkan ń kọ́ a. Ní arábìnrin kan bá ra náwó tọ́ lọ́ba ẹ̀ pé ọ̀gá Sunday school la máa ń ṣe. Ọ̀gá ẹni gbogbo ẹni àbá ti ṣẹ̀ ká lọ mọ́ tọrọ ìdáríjì. Ṣé gbogbo wọn pátákó ní ẹ? Yes, oh yes. Tẹ́ ẹ bá ṣe ẹgbẹ̀nigbàlà. Ẹ̀rín sì pa mí bí mo jókòó sí pé bọ̀dá tó ń dé. Eléyìí ọ̀wà àjàgà nìyí. Ẹ̀yin lè fàyè yín fún Jésù níbi ọmọ 20 ọdún, ọmọ ọdún 21. Ṣé mọ̀ pé ẹ̀yin ẹ̀jẹ̀ lè ẹsẹ̀ yín pọ̀. Ẹni ó fi ayé rẹ̀ fún Jésù lẹ́ ọmọ 100 ọdún. Tẹ́ ní gbogbo ẹni ó ti ṣẹ̀ ní ọlọ́mọ tọrọ ìdáríjì lọ́wọ́, kàkà bẹ́ẹ̀ kárí ìjọba ọ̀run wọ̀. Sẹ́rí bí ó bá ti ń lọ látọ̀dọ̀ ẹnìkan tẹ́nìkan ni ó ti ṣubú lulẹ̀ tí ó kù sọnù. Irọ́. Kódà ọjọ́ náà jẹ́ ń sọ báyìí, ní tí mo rántí ni tó ṣẹlẹ̀ ní ìgbà wà ní ICC Agugu, IMG wọ́n máa ń pè ní ìsìn, Ìbàdàn City Council, sùkúù tá a lọ́nu. Ìpele alákọ̀ọ́bẹ̀rẹ̀ kẹta la wà, Mrs. Akínọlá. Níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ Olúyọ̀rọ̀, ilé tó ti odò Olúyọ̀rọ̀ ni wọ́n máa gbé ńgbà náà. Alọ̀gá kíláàsì wa. Ọmọ kan wà tí ń jókòó níwájú mi báyìí, Sàdíà ló kọ rẹ̀, ọkọ la Oǹdó báyìí. Ìkan wà ní kíláàsì wa, Mọ̀nsúrù ló kọ rẹ̀. Kíláàsì 3D. Pẹ́tọ̀ wá gbàgbé ńgbà tí èsè mọ̀ ha orí. Sẹ́rí ńgbà náà bí n ṣe sọ̀rọ̀ yìí, èmi èjà mo sọ fún yín ẹjọ́ ẹ bá ti rẹ́ni tí ń jà báyìí, àlò lọ́nímọ́jẹ́ èèyàn ọ̀jà. Ìwọ tó ń jà tálíkà ni ọ.
tó lówó bá fẹ́ jà àwọn ìjà fúnra wọn lọ́ọ̀yà wọn mọ gbẹ̀ǹjẹ́ ọ̀bọ̀n jà ni ìjọba ti rí àrẹ tó ń jà báyìí àìsòwò kò ní pẹ́ẹ́tọ̀ wa ti sọ pé n ò lò lọ ò lò lọ òsì ni mọ́ mú yàn jà mọ́ jà mọ́ kódà a máa dìyàn a máa bùyàn kù. sẹ́ẹ̀rì èmi sọ̀rọ̀ ní kíláàsì ṣùgbọ́n mo kórìíra àyàn jẹ tẹ́ ẹ bá rí i pé àwọn ẹ̀kọ́ tó lórin tó tagun mọ̀ ń kọ́ a ń ọ̀fẹ́ wọ́n yàn àjẹ ni o mo gbọ́dọ̀ kọ́ alókòdoro ọ̀rọ̀ Ọlọ́run ní kíláàsì làwọn àjọ náà ní mọ̀sùlù ló sì burú jù ní kíláàsì wa lọ́ba fẹ́ yan sàdí àjẹ wọ́n kàn sọ̀rọ̀ ní pé irọ́ kódà gbogbo kíláàsì pa mìíràn torí èmi ìsọ̀rọ̀ ẹni tí ìsọ̀rọ̀ ìtọ́ka sọ pé rárá wọn rárá kódà mọ̀sùlù náà wá rí i pé ọgbọ́n àti ẹ̀ ti gbókùn kò kún okun rẹ̀ rèé bó ṣe dojú ìjà kọ mí nù bíbélì nínú gbogbo ká máa dúpẹ́ o mọ̀ nà mo sì dúpẹ́ lọ́ọ́ ní tí mò ń ronú gba bọ́dà wa ń kọ́ àtó ní gbogbo àwọn tá a bá ti ṣẹ̀ ká lọ mọ́ wọn káàkiri ká máa tọrọ ìdáríjì mọ́ níbo wọn àti arímọ̀ sùúrù ní ìsìnkí wọn arímọ̀ sùúrù mọ̀ gba mo rí káyìn níbi bọ́sítọ̀pù ọjọ́ táwọn ń sọ mẹ́ẹ̀yìn mọ́ọ̀lù ẹ̀ ibẹ̀ mo ti rí káyìn kí wọ́n á máa wá káàkiri gbogbo Èkó pé sọ̀rọ̀ ti kíláàsì ìpele kẹta tá a wà láìsísì agúgù ní kíláàsì Mrs. Akínọlá tó fẹ́ yan sàdí àjẹ tá a jọjà tí mo nà ọ́ yóò ní àwọn 419 míì tún dé o ìrọ́kọ̀ mọ́ pọlọ dání tó bá ṣe pé ńlọlọ́run ó ṣe kó tó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ iná sùn gbogbo yín ọ lọ mọ̀ díẹ̀ bó lẹ ṣe fẹ́ mọ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ dá gbogbo ẹ̀ tẹ́ ti ṣẹ̀ ìgbà míì wá ẹ̀sìn dẹ́ṣẹ̀ ní ìsìn tẹ́ mọ̀ pẹ̀ṣẹ̀ lẹ́yìn dá ẹnìkan rí mi ń jókòó nípa ẹ̀tọ́ wa ẹlẹ́ni tó bá lo yẹrí etí kò ní lọ́rùn àpáàdì ẹlẹ́ni tó bá lo yẹrí ẹ̀mọ́ ní ẹ̀bọ̀dá mi àǹtí mi èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ bíbélì lọ sọ bẹ́ẹ̀ òun ò ní mọ̀ pẹ̀ṣẹ̀ lòun ń dá nísìn tí ń sọ wípé ẹ̀ ń bá lo yẹrí etí ọlọ́run àpáàdì ẹ̀ṣẹ̀ ni gan ni ẹ̀ ń dẹ́ṣẹ̀ kì í sà wá igi ilẹ̀ bí à ń lọ góòlù wọn èsè ọlọ́run olódùmarè mo bá ran àwọn èèyàn lọ́wọ́ ò lè máa ronú jinlẹ̀ dáadáa gọ́ọ̀lọ́n bá nítorí yẹrí etí rẹ̀ ò ní dọ́dọ̀ òun ò ní sọ pé sáà kí lẹ́yìn náà fi góòlù sílẹ̀ sí bẹ́ẹ̀ bá dọ̀wọ́ lọ́wọ́ kẹ́nikẹ́ni ó sì á fi amọ̀ ṣe tí torí lẹ́ẹ̀bẹ̀ nǹkan kan náà ń ṣe góòlù tó dọ́sọ̀ gidi ọlọ́run ọ̀ràn ẹ̀ lọ ìwọ́tọ̀ wálẹ̀ tí bá lò ọlọ́run àpáàdé ẹsẹ̀ lọ́ndà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbọ́ bá tásìkò kan wọ́n tẹ̀sí ìdánilẹ́kọ̀ọ́ lórí kí n bíbélì pé lẹ́sẹ̀ irọ́ ọlọ́run sọ pé gbogbo ẹni ọba ṣẹ̀ kí ni bí ìgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹgbọ́n tó sọ nù ìwé Kọ́ríńtì kìíní orí 7 ní tó mú sẹ́kún ló mú ikún wá ní tó mú ọ̀rọ̀ ẹ̀ wá gan ni ẹ̀yin tẹ́ ń wò mí létẹ́ níjú ìyàwó kan lọ tó jẹ́ pé ní ń sún yín sẹ́yìn tí ò jẹ́ wá sínú Kristi ẹ mọ̀ bọ̀ bẹ́ẹ̀ ṣe rí èmi nìkan kọ́ mọ sọ bẹ́ẹ̀ ń tọrọ Ọlọ́run sọ sẹ́rí bẹ́ẹ̀ ṣe rí ẹ mọ̀ bọ̀ Ọlọ́run á gbà yín torí tọ́pọ̀ yín ń rò ní pé ń àlé 6 lọ́nà 7 yìí mọ̀ bọ̀ bó mọ̀ kó méjèèjì bọ̀ mọ̀ kún àbọ̀ Ọlọ́run ọgbọ́ ọ̀pọ̀ ọmọ mọ tó múmú láyé ọkàn Ọlọ́run èèyàn wọ ṣòkòtò tìrín ṣe é rò pé ńlọlọ́run wá ń jókòó tí wọ́n ń rọ ọwọ́ ṣòkòtò tìrín ńgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ńlọrun àpáàdì ńgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ńlọrun àpáàdì kò yé yín ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹ mọ̀ bọ̀ bàbá wa yóò gbà yín ẹ wo bó ṣe tẹ́wọ́ gba ọmọ nàkúnà kò tiẹ̀ sọ̀rọ̀ kan owó tó lọ ná nàkúnà Ọlọ́run Olódùmarè mọ̀mọ́ jẹ́ tó kó jẹ́ pé n tó múmú láyà rẹ̀ yóò yàwọn èèyàn yìí kó lè yíyan wípé ọ̀rọ̀ ọjọ́bọ̀ ọ̀run ọkọjọ́ ọ̀rọ̀ òdì sùkú àbó òdì sùkú. Bíbélì sọ́nù ìwé Kọ́ríńtì kìíní orí 7 ó ní ẹsẹ̀ 18 Ọlọ́run ha pé ẹnikẹ́ni tí ó ti kọlà abẹ́ bí kó má ṣe gbìyànjú láti di aláìkọlà abẹ́ ha pé ẹnikẹ́ni tí kò kọlà abẹ́ bí kó má ṣe gbìyànjú láti kọlà abẹ́ ìkọlà abẹ́ kò jẹ́ nǹkan kan
àìkọlà abẹ́ kò sì jẹ́ nǹkan kan bí kò sí pípa òfin Ọlọ́run mọ́, kí olúkúlùkù ènìyàn dúró nínú ìpè nípasẹ̀ èyí tí a ti pè é. Ẹsẹ̀ 21, a pè ọ́ nígbà tí wọ́n jẹ́ ẹrú, má ṣe kà sí o, ṣùgbọ́n bí wọ́n bá lè di òmìnira kúkú ṣe èyí ni. A pè ọ́ nígbà tí wọ́n jẹ́ ẹrú, sẹ́ẹ̀rí tí ń sọ ni pé ó ní bá a ṣe pọ́nkálukú kó dúró bẹ́ẹ̀. Ó ní tá a bá pè ọ́ ní pé ẹrú, sẹ́ẹ̀rí a lè fi kinní kan a lè fi bí báyìí. A pè ọ́ nígbà tó láya mẹ́rin, ó ní dúró bẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n tẹ́ ọ bá lè dòmìnira, tọ́ ọ bá lè ṣẹ́ wọn lẹ́kọ̀ọ́ kẹyọ kan ṣe, tọ́ ọ bá lè ṣe dúró bẹ́ẹ̀, kò dìgbàlà rẹ lọ, kò dídọ̀bọ̀ ọ̀run ẹ lọ. Ó ní tọ́ ọ bá lè ṣe kò ṣe o, ṣùgbọ́n tọ́ ọ bá lè ṣe dúró bẹ́ẹ̀. Kò yọ pọ̀lọpọ̀ wá ṣe rọ́pọ̀lọpọ̀ àwọn àìlóye, ṣùgbọ́n tọ́lọ́ ń fi mọ́rán rú wa náà nù o. A sì dúpẹ́ lọ́ọ́ rẹ̀. Sẹ́rí àìrẹ́ni kọ́ a dáadáa ó ti dà ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú. Ìnígbà míì wà tẹ́lómi ẹ rí i pé mo la kinní kan yá ń jẹjọ, mo lẹ́lòmí àní ọ̀dà ó ṣe àṣepẹ́tọ̀ wa nìkan ní kọ́rù nǹkan báyìí, ṣé kí ló dé táwọn àgbà mi ò mọ̀ sọ. Sẹ́rí a lè fi ẹni ọ̀dà nǹkan a lè fa fún sọ́wé. Ọ̀pọ̀ gbàngbà míì wà tíjọba ti gbòòrò tá a ti pẹ́ gbẹ̀lẹ́gbẹ̀, èyàn á máa kíyèsí kí la sọ kí la ní sọ, ìní máa ń ṣẹlẹ̀ ńgbà míì. Kìí ṣe pọ́pọ̀ náà máa ń yìnyàn láwo pé sọ fún wọn. Gbogbo ẹ̀yin tẹ́ wà lé o, ìwọ tó bá nítorí ìyàwó púpọ̀ tó ní ni òjò gba Kristi, tó bá lọ́run àpáàdì mọ̀ pé nìkan kan sọ fún ọ, èmi sọ fún ọ o, gba Kristi o. Sórí tó bá wá wọnú ẹ̀tàn ṣe rí àtúnṣe gan. Ẹnìkan ní tó bá ṣàtúnṣe ò lè ní gbàlà, irọ́ kò di gbàlà rẹ lọ. Kódà àtúnṣe ṣíṣe kìí ṣe fẹ́ lẹ́sẹ̀ lọ wà fún, ó ń gbàgbọ́ lọ wà fún. Ọ̀yà ìwé Mátíù orí 19, torí ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn tí wọ́n máa gbé yìí da àtúnṣe restitution tí wọ́n máa gbé báyìí tí wọ́n mọ̀ wẹ́n tí wọ́n è sá. Ẹ jẹ́ ń ṣàlàyé gbogbo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n máa lò kó lè yé a dáadáa. Nínú ìwé Lúùkù, ẹgbọ́n tí Bíbélì sọ, ìwé Lúùkù orí 19, arákùnrin kan bẹ tí ń jẹ́ Sákéwù. Ó ní ọ̀rọ̀ à ń ṣe àtúnṣe, à ń ṣe restitution lọ́pọ̀ ọgbà, òun là tọ́ka sí rẹ̀. Kí n Bíbélì wá sọ ń pẹ́ ẹsẹ̀ kìíní. Jésù wọ Jẹ́ríkò lọ o, ó ń kọjá láàrin rẹ̀, sì kíyèsí ọkùnrin kan wà tí à ń pè ní Sákéwù. Ó jẹ́ olórí agbowó òde kan, ó sì jẹ́ ọlọ́rọ̀. Ó ń fẹ́ láti rí ẹni tí Jésù ṣe, kò sì lè rí nítorí ọ̀pọ̀ èèyàn àti nítorí ohun tí í ṣe ènìyàn òun jẹ́ èèyàn kúkúrú. Ó sì súré ṣáájú, ó gorí igi síkámórè kan kó bàa lè rí nítorí tí yóò kọjá lọ níhà abẹ̀. Nígbà Jésù sì dé ibẹ̀, ó gbójú sókè, ó sì rí, ó wí fún un pé, Sákéwù, yára kí o sọ̀kalẹ̀, nítorí èmi kò lè ṣàìwọ̀ ní ilé rẹ lónìí. Ó sì yára, ó sọ̀kalẹ̀, ó sì fi ayọ̀ gbà á. Nígbà tí wọ́n sì rí gbogbo nǹkan, gbogbo wọn kùn wípé ó lọ jókòó lọ́dọ̀ ọkùnrin ẹlẹ́ṣẹ̀. Sákéwù sì dìde, ó wí fún un pé, Olúwa, wò Olúwa, ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà. Bí mo bá sì ti fi ẹ̀sùn èké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni, n ó san padà nílọ́po 4. Jésù sì fún un pé, lónìí nígbàlà wọ ilé rẹ̀. Ilé yìí níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù. Ọ̀rọ̀ Ọlọ́run yè ọlágbára. Ìtọ́lọ́run fi dùnyàn lọ́pọ̀. Ẹ̀yin ọkùnrin Sákéwù bí Jésù ní lónìí nígbàlà wọlé rẹ̀. Ọlọ́run sì rọra sọ díẹ̀ tí ò bá ṣe pọ́lọ́ ń sọ. Ẹlòmíì ò rò pé torí pọ́kùnrin ní àwọn tí mo gbà wọ́n dàpọ̀ àgùdà nílọ́po 4 ni ó fi nígbàlà wọlé. Irọ́, ó ní lónìí nígbàlà wọlé rẹ̀ torí òun náà jẹ́ ọ̀kan nú ọmọ Ábúráhámù, kìí ṣe torí àtúnṣe tó ṣe. Rárá, kìí ṣe torí àtúnṣe, kìí ṣe torí restitution ní Sákéwù ṣe nígbàlà. Irọ́, torí pọ́jẹ́ ọ̀kan nú ọmọ Ábúráhámù ò ní Jésù pè ń bí. Torí tẹ́lómi má ṣe tọ́ka sí rẹ̀ rí o.
àní tó o bá ṣe restitution tó o bá lé mẹ́ta lọ́nà mẹ́rin ìyàwó tó ní ò lè nígbàlà irọ́ ni. Ó ní bá a ṣe pè ọ́ mọ́ bọ̀ bó o ṣe rí. Ìyàwó 18 ìwọ fayé ẹ̀ fún Jésù máa bọ̀ èmi mo sọ fún ọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló sọ fún ẹ. Ó ní bá a ṣe pè ọ́ máa bọ̀ bẹ́ẹ̀. Má dọ̀pọ̀ lọ́pọ̀ lóhùn tí ó sọ pé ọ gbọ́dọ̀ lọ ṣe báyìí kó o tó nígbàlà irọ́. Ṣé ẹ rátúnṣe gan kìí ṣaláì gbàgbọ́ lọ́wọ́ fún. Kí ni díẹ̀ ẹ̀yin ẹ wò ẹ jẹ́ n kọ́kọ́ fàpẹẹrẹ rẹ̀ hàn nù Bíbélì. Ṣùgbọ́n ẹ wo ọ̀rọ̀ Sákéù yìí o kò lò nígbàlà torí kó ṣàtúnṣe o. Ó ní torí pọ́jọ́ kan ná ọmọ Ábúráhámù ń ló ṣe nígbàlà ẹ máa dé o kìí ṣe torí àtúnṣe tó ṣe. Ìwé ìṣe àwọn àpòstélì orí 19 ẹsẹ̀ 19 ẹ̀ ó ní púpọ̀ nínú àwọn tí ń ṣe iṣẹ́ àlùpàyídà ni ó kó ìwé wọn jọ wọ́n dáná sun wọ́n lójú àwọn ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí ó jẹ́ 5,000 ìwọ̀n fàdákà. Ṣùgbọ́n kẹ́ ẹ tó ka ẹsẹ̀ ń ẹ wẹ́sẹ̀ 19 ẹ̀ ó ní ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ wọ́n sì wà wọ́n dẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Púpọ̀ nínú àwọn tí ń ṣiṣẹ́ àlùpàídà ni ó kó àwọn ìwé wọn jọ wọ́n dáná sun wọ́n. Ẹ rí i pé ó ní àwọn tí wọ́n gbàgbọ́ kì í sáré ipò aláìgbàgbọ́ ní wà. Ṣé ẹ rántí tá a lè fọṣọ àkíyèsí pé bóyá nínú iṣẹ́ àwọn àpòstélì wọ́n ṣàtúnṣe rèé. Àwọn wo ni Bíbélì náà tí wọ́n gbàgbọ́ kì í sàn tí ò gbàgbọ́ àwọn tí wọ́n gbàgbọ́ èyí ni pé àkọ́kọ́ náà ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni pé bẹ́ẹ̀ ṣe rí ẹ máa bọ̀ yọ gbà yìí ṣe rí Ọlọ́run Olódùmarè yọ gbà yìí bẹ́ẹ̀ ṣe rí oníyàwó 6 oníyàwó máa bọ̀ kò dínà ìgbàlà lọ. Ẹ̀kejì nígbà ó bá gbàgbọ́ tán àwọn míì wà nù yín o ó ní àpè ọ́ ní ẹrú máa bọ̀ ó ní má ṣe yí padà ṣùgbọ́n tó o bá lè dòmìnira n tí ń sọ rèé oníyàwó 4 wá fàyè fún Jésù gbogbo ẹ̀yin ìdílé yẹn máa bọ̀ kẹ́ fàyè yín fún Jésù yọ gbà yín. Ṣé ẹ wá rí tó o bá fàyè fún Jésù tán ìgbà míì wà ó lè wá sọ fún ọ pé ó dáa o ṣàtúnṣe tí ó bá sọ fún ọ fílẹ̀. Kódà sísọ fún tí mò ń sọ ìgan mo rántí ìránṣẹ́ Ọlọ́run kan evangelist Òjó Olúwaníyì ọ̀pọ̀lọpọ̀ ní ẹgbẹ́ awo ló ti wà kó tó fàyè fún Jésù Olúwa wa ńgbà Jésù Olúwa wa gbà torí Jésù ló ní gbogbo agbára tó ju gbogbo agbára lọ. Nígbà Jésù Olúwa gbà ó ní ẹnìkan ṣoṣo lẹ̀mí Ọlọ́run sọ fún pé lọ tọrọ dáríjì torí pé ọ̀pá ọmọ rẹ̀ tó wà ní fásitì ẹnìkan ṣoṣo ẹni tó jẹ́ wípé àwọn tọ́ọ̀gì olóṣèlú ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ló ti tálẹ̀ ẹnìkan ṣoṣo lẹ̀mí Ọlọ́run sọ pé lọ tọrọ dáríjì. Ẹ fi á mọ̀ wípé àtúnṣe ṣíṣe ó nílò dárí ẹ̀mí mímọ́ o. Ǹjẹ́ ẹ mọ̀ pé nìkan ṣoṣo tó lọ sọ fún pé èmi mọ́pọ́ mọ́ rẹ èyí ò sì tún fún lówó èyí tẹ́ fi mọ̀ pọ̀ lọ́n bẹ́ǹdì ẹnu. Ìdí náà ṣé màá wá léyàwó 6 mi lọ ni máa rò ó máa bọ̀ bó ṣe rí. Ọlọ́run Olódùmarè ọgbà ọ̀ kò dínà jọbọ ọ̀run rẹ kò dínà rẹ̀ rárá máa bọ̀. Pàtó wa mo ṣẹ̀ṣẹ̀ wàá gbà lónìí ni wípé ẹlẹ́kọ̀ọ́ òdì pọ́nbélé ni ọ́. Sórí bó ṣe ń ro gan lèmi gan rẹ́rìn jẹ́ n tún yọ ní ìdánilẹ́kọ̀ọ́ díẹ̀ sí. Ẹ wòwe Tímótì kìíní orí 3 ẹ wòwe Tímótì kìíní orí 3 arán mi láti wá korowó tí a wà arán mi láti wá kó àní korowó ní kàkà kó wọn mọ́tò bẹ̀ tapá ti tàn àwọn oníòrùn bẹ̀ mo gbọ́dọ̀ kọ́ yín torí pé mo mọ̀ pé lálẹ́ yìí ọ̀pọ̀ yóò ní jẹ́ ń sun o. Wọ́n bẹ́ẹ̀ ṣe ń kọ tẹ́sì wọ́n máa pè wọ́n máa sọ oríṣiríṣi ṣùgbọ́n mo gbọ́dọ̀ kọ́ yín gbogbo ẹ̀yin yòókù ẹ̀ mọ̀ dà lóhùn ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin ẹ máa bọ̀ ìwọ sọ pé Jésù Olúwa wa mo gbà pé Ọlọ́run jẹ́ òdìdé kúrò ní òkú olóbìnrin púpọ̀ ní mí o mo fàyè mi fún ọ lónìí gbà mí yọ ràn ọ́ lọ yọ gbà ọ́ sórí bó ṣe rí yóò yí ṣẹ̀dá rẹ padà ọ̀dọ̀ ọmọ Ọlọ́run pátápátá láì mọ̀ tí ì ṣe restitution ni láì tí ì ṣe yọ gbọ́ nínú ìwé Tímótì kìíní orí 3 ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ ro àròjinlẹ̀ o n ó fún aníṣẹ́ṣe lálẹ́ ìka tó lọ sùn ẹgbọ́n tó sọ ní ẹsẹ̀ kìíní ẹ̀
ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà bẹ́nikẹ́ni bá fẹ́ láti jẹ bíṣọ́ọ̀bù iṣẹ́ rere ni ó ń fẹ́ nítorí bíṣọ́ọ̀bù gbúdọ̀ jẹ́ aláìlẹ́gàn aláyakan ẹni tó lè kó ara rẹ̀ níjàánu ẹni tí ń fi ọgbọ́n ṣe ohun gbogbo olórúkọ rere olùfẹ́ àlejò ṣíṣe ẹni tó ní oore ọ̀fẹ́ láti kọ́ àwọn èèyàn ó fi àwọn òfin lẹ̀ tí a gbọ́dọ̀ wò téèyàn bá fẹ́ di bíṣọ́ọ̀bù bí mọ tó sọ ń pa ọ̀kan nú ẹ̀ ọlọ́gbọ́dọ̀ jẹ́ aláyakan bíṣọ́ọ̀bù gbọ́dọ̀ jẹ́ kẹ́ni aláyakan ṣé ẹ rí lẹ́tà yìí Paul apostoli ń lọ́kọ sí Timothy ẹni ó jẹ́ pàìtọ́ ìjọ kan ó wá ní Timothy láàrin ìjọ rẹ tó o bá fẹ́ yẹn tí ó jẹ́ bíṣọ́ọ̀bù àwọn tó wò rèé o ọ̀kan nù tó wò ní pé aya kan ṣoṣo lẹni náà ní aya kan ṣoṣo ńlẹni náà ní ẹ̀yin ẹ wò báyìí kí ni ìdí tẹ́ ẹ fi mọ̀ tẹ́ ẹ fi rò ẹja rò ẹ jẹ́ gbogbo ọjọ́ rò báyìí kí lẹ rò wípé ó mú kí apostle Paul kọ́kọ̀wé síjọ kó ní tá a bá fẹ́ yan bíṣọ́ọ̀bù láàrin yín ìyàwó kan lẹni náà gbọ́dọ̀ ní ṣé ẹ rò wípé kò sí béèyàn ṣe fẹ́ àfi tẹ́ ẹ bá fẹ́ fọgbọ́n pẹ́ ẹ lẹ̀ tẹ́ ẹ fẹ́ lọ lọ́rùn ǹjẹ́ ẹ mọ̀ pé túmọ̀ rẹ̀ nípa kan wà ń bẹ̀ tí wọ́n ní jù kan lọ. kàkà bẹ́ẹ̀ kò ní mọ́gbọ́n wá kọ́ sọ pé ẹni ó bá níyàwó kan ni ẹ wò ajẹ́pọ̀n kan wà ń bẹ̀ tí wọ́n ní jù kan lọ ni ló lè jẹ́ ọ sọ wípé ẹni ó bá ní kan ni kó jẹ́ bíṣọ́ọ̀bù ọyẹ ẹrù ọyẹ ẹrù mo ti sọ fún yín ẹ máa ronú ẹ̀sìn kò pé èèyàn máa ronú tó bá ṣe pé ọjọ́ mọ Ọlọ́run ṣẹ̀rọ Ọlọ́run kò kórìíra ronú a máa fẹ́ àrònú gbogbo ìgbà tẹ́ bá ti rẹ́nikẹ́ni tó bá sọ pé ìhìn èṣù àfitọ́lọ́ ẹ̀mí Ọlọ́run bá sọ fún mi ìhìn èṣù kíníkà àfitọ́lọ́ ẹ̀mí èṣù ni ẹ̀bùn àwọn èèyàn èṣù ọmọ Ọlọ́run òye òun ọ̀lọ́pọ̀lọ́ òye òyìn ẹja máa ronú dáadáa téèyàn bá kọ lẹ́tà síyàn pé láàrin àti à ń bẹ ní abẹ́ ẹ̀dẹ̀ rẹ o ẹni tó bá níyàwó kan ni ó fi joyè báyìí ìtumọ̀ ẹ̀ nípa kan wà tí wọ́n ní jù kan lọ inú ìjọsìn ni à ń wà torí náà sórí bó o ṣe rí o má di òdi ọlọ́ àti gbàgbọ́ python tí mo fẹ́ sọ gan-an nù torí pé kíni mo fẹ́ ní ìkan sí i ọláìdé sọ tí gbọ́ python wa ti ní ká nìkan sí i ẹ wá wò ní tí mo sọ kọ́ ẹ rí i pé ó ní bó o ṣe wà ká tó pé ọ àwọn tí wọ́n ti ní púpọ̀ wọ́n tó fàyè wọn fún Jésù ní sọ́ńbì kìí ṣèwọ́ tó o ti nígbàlà ló ń sọ pé kọ́ ọ lọ ní sí i àti wípé jẹ́ ń sọ fún ọ ẹni oníyàwó kan gan-an wọ́n ní alágẹmọ tó rí gẹ́mí ikú ń pa á ń bọ̀sibọ̀sí ọ̀pọ̀lọ́ tí ń jan rẹ̀ mọ́lẹ̀ ẹni oníyàwó kan ìwọ lọ béèrè lọ́wọ́ ẹníyàwó kan sẹ́ẹ̀rí lọ́pọ̀ ọgbà báyìí jàgbàjàgbà ọwọ́ àpò ní méjì ọ̀fẹ́ mi rè ogun dáadáa Solomoni gan tó ní gbogbo ọgbọ́n láyé tó ní gbogbo owó tó bá tún ayé wá yóò ní Ọlọ́run máa mówó kọ máa mọ́gbọ́n jẹ níyàwó ẹyọ kan ìtọ́jú rẹ̀ rí pàtó wa mọ̀ràn kan wọ́n níyàwó púpọ̀ àlàáfíà sí ìjọba mọ̀jà tanra wa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kálàáfíà ò tó bẹ̀rẹ̀ sí máa jọba ńgbọ̀n ti jà tí ọ̀sàgbára àti jàmọ̀ tí wọ́n ti dàgbà ọ̀pọ̀lọpọ̀ náà jẹ́ pé ìgbésí ayé oògùn àǹsóògùn síra ẹni nǹkan rọ́ o má fẹ́ ju ìyàwó kan lọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kò sáàyè rẹ̀ fún wọ́n tó ti wà nù Kristi ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ tí wà nù Kristi ni mò ń kọ́ ni mò ń sọ fún bẹ́ẹ̀ mọ́ wàá rí wípé pẹ́tọ̀ wa mo láìkì ẹ̀ mọ́ láìkì mi gbọ́n tí mò ń sọ dáadáa kí Paul apostoli kó tó sọ pé láàrin ìjọ tẹ́ ẹ bá fẹ́ yan díákónì àbí bíṣọ́ọ̀bù aláya kan lọ́gbọ́dọ̀ jẹ́ hàn kan wà ń bẹ̀ tí wọ́n níjà aya kan lọ́nu ṣùgbọ́n ẹ jẹ́ wá sọ fún yín o bàbá níjà aya kan lọ kó tó wọnú Kristi ó lè má lè joyè kankan nù jọ o ó lè má lè jẹ́ wọ́n lé orí ọ̀fẹ́ láti sọ pé wọn ò fi ọ jẹ́
kò ṣẹ̀ṣẹ̀ oyè ọjọ́yè dọ́run ni kó o ṣiṣẹ́ sin ọlọ́run olódùmarè ńlọ́mọ̀ ṣe pàtàkì jù aràn mi láti wá kọ́ran yorùbá ni o ọ̀pọ̀lọpọ̀ wọn ó tún pè mí lásàlẹ̀ yìí ní ọ̀pọ̀lọpọ̀ dùn torí ìdè tí wọ́n túlẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo tí mo sọ yìí kì í sọ̀rọ̀ aláya nìkan o kì í sọ̀rọ̀ ọlọ́kọ nìkan o pé gbogbo ẹni tó ti parọ́ fún kó tó fàyè fún jésù rà ẹ̀jẹ̀ jésù fọ gbogbo àìsòdodo wa nù pátápátá ni pé tó o bá lọ jọ gbogbo ẹni tó ti ṣẹ̀ o lè nígbàlà kìnìkan irọ́ restitution nǹkan ni restitution sì fún ẹlẹ́ṣẹ̀ àti àti wà nù kristi lọ wà fún bíbélì ní tẹnikẹ́ni bá wà nù kristi ọ̀dẹ̀dá ọ̀tún pátápátá ni wọn àtijọ́ ti kọjá lọ ó ní kéèsì wọ́n sì di titun torí náà a gbà ọ́ gbogbo àìṣedédé rẹ̀ á parẹ́ pátápátá ni o ò nílò àti lọ́ọ́ máa sọ pé kìnìún ó sì fẹ́ràn orí rẹ̀ nípa àkọ́bí yín ẹ̀rí pọ́jọ mi tèmi ni tó bá lọ bá bàbá rẹ ọlọ́run olódùmarè lọ́tọ́ ní kíákíá ìwọ lọ fà á o ta ló sọ fún ọ pé èèyàn ní í ṣe pẹ̀lú pé onígbàlà èmi náà ń pa ẹ̀tọ́ gbogbo wa o èmi ń pa ẹ̀tọ́ gbadé ògùn lánàá ọ̀dà bíbélì lẹ́mú òótọ́ olóòótọ́ sì sọ ń dòmìnira ọ̀dà rọ̀.